Abíọ́lá mà ti lọ. Ìkòyí dòrò ikú ṣèkà o. Ajímọ̀bí ti kú Abíọ́lá mà ti lọ. Bó bá ṣe pa ikú láyé àbábá Muhammad o. Jésù Kristi kí bá wà láyé ikú o mà dòrò. Ikú yìí dòrò ikú ṣèkà o. Ajímọ̀bí ti kú Abíọ́lá mà ti lọ. Ẹ mọ́ kú ojú òpó dín. Ó dín gágágágá. Àfi ìbòjókòó ẹnu sàǹsọ̀fọ̀. Gbogbo wọn mọ́ ni. Ìyín ká ilé ẹ̀rín wó. Kí láì rẹ́ mi báyìí? Ọ̀pá lámbọ̀ tí èbó fọ́ onígbàsọ orí sọ. Ìrìn wo níbo ìbò pàkíyèsí. Gbogbo ẹ̀ pa lọ́lọ́lọ́lọ́. Àjànàkú ṣubúrú lẹ̀ níjó gbogbo ìjò ló mì. Ó mì títì. Isiaka Abíọ́lá Ajímọ̀bí dára lẹ̀. Fọ́lá gómìnà Yókàn. Ọkọ̀ Florence bọ́ bá dọ̀rùn ọ̀sọ̀run rí. Kọ́kọ́ mu o. Má jọ́ọ̀kù má jẹ kò ló. Wọ́n jẹ sàmà kó Tí jẹ. wọ́n bá ń jẹ lálẹ́dẹ̀ ọ̀run ni ọba wọn jẹ. Gbogbo ẹ̀ jíjẹ ni Kò fún wọn. sẹ́ni tí ò ní kú tó kú bàbá rẹ̀ ò ní dìgbòrò. Gbogbo aláwọ̀ yà kú. Gbogbo ẹni ọ wá sáyé Ẹsẹ̀ mẹ́fà ni ọ gbogbo wa. padà lọ alákejì. Ẹ́ẹ̀. Kò dé gbére. Ó dàbí náà. Dàrínà kó dojú àlá. Ẹsẹ̀ bá tún jọni Ó lókun. tún dìgbẹ́ ní bá jọ ni. Ẹ́ẹ̀. Mr Constituted Authority. Ọkọ̀ fún ló dàbọ̀. Ṣé bí kò ṣe é pani náà nù? Ó di gbóṣe. Ọlọ́run ọmọ ìlágbára o. Kábíyèsí o. Títóbi àti mímọ́ èrè Ọlọ́run. Jájà lọ́yìn. Iná lè láìwá iná Ilé ilé ìrọ̀jú. yóò nà. Ọ̀dọ̀ rẹ̀ láti wọ́ Ọlọ́run. Ọ̀dọ̀ la padà Á sí. padà síbẹ̀ lọ́jọ́ Ó kan. di dandan. Ó lè pẹ́ ni tàbí kọ́ yá. Àṣàkù. Gbogbo ẹni ọ wá sáyé Ẹ́ẹ̀. ni ó padà lọ alákejì. Ó sunkún ẹgbẹ̀ Gbogbo yìí. ibi tá a ti bímọ tó képe Ẹ kú ewu ọmọ. Ẹ kú ewu ọmọ. Ẹ kú ewu ọmọ. Ẹ kú ewu ọmọ. ó lè pẹ́ ni tàbí kọ́ yá Ọjọ́ kọjọ́ kan. láti padà kí wọ́n kó èdèlé. Ẹ kú àṣẹyìndé o. Ọjọ́ tí kú ọ̀pá wa lẹ́nìkan mọ̀. Kò sẹ́ni ó yé. Ibi tí kú ọ̀pá wa sí ni òye kó wá. Ọlọ́run fi ájú yìí lọ. Irú ikú tí ọ̀pá wa ni òjò níràwọ̀. Àbí? Ẹni tí kú ọ̀pá lọ́la ni ọ̀sẹ́ni tó lè sọnù Èyí wa. ju gbogbo wa lọ. Ọlọ́kan ọmọdé tó kún pín ní sífà. Ṣebí yóò padà kú ni? Torí bọ́ dàgbà yóò padà kú tẹ́lẹ̀. Ẹ́ẹ̀. Òfò bí ẹ̀mí ò sí. Ẹ́ẹ̀. Ikú ní gbòǹgbòǹgbò lọ́wọ́ ẹni. Kí ni gẹ́lẹ́ fi sọ̀rọ̀? Àkàndá alóró ọ̀rọ̀ lẹ́nu bíi tẹ́jọ́. Lábálógún. Ẹni mo fi lọ dáa ká máa gbélé ayé fojoojúmọ́ ṣe Nígbà bá ṣe làárọ̀ yìí. because kò sí àsìkò tí ọ̀rọ̀ kú lọ́rùn. Ibi ó bá ti ká ojú Kò ọ̀fọ̀ mọ́. síbi kò sígbà tí ò lè mọ́ni lọ. Ọlọ́ọ̀bá gbọ́. Oúnjẹ ńlọ́wọ́ kan ti kú. Kí ló kan kú? Ìyàwó mi wà nínú oyún. Ah. Ọmọ mi ò tí ì tilé ìwé dé o. Ọmọ mi sẹ́ ń dàgbà Oko bọ̀ ni. mi ò tí ì jáde. Ẹ́ẹ̀. Ilé mi ò tí ì parí Mi ò tí ì kẹ̀. kásọ ti- Mọ́tò mi wà lórí omi Ó ti kẹ̀. fẹ́ fọ́sọ́ ni. Mo wà lójú ọ̀nà jẹ́ ń délé kẹ̀. Bí kú bá ti dé. Mélòó èèyàn lọ́kàn ṣubú lulẹ̀ ní bus stop. Àlìmọ́tù. Láàrin ìjà Ẹ́ẹ̀. nínú mọ́tò Ó lọ́nu. lórí ìrìn Ẹ́ẹ̀. tó sì gbàgbé ìlú alákejì. Ikú ti fọ́ pọ́n. Síbi tí kò kì í ti pani. Bẹ́ẹ̀ni náà. Igi dálóko ọ̀pọ̀ ọmọ alára méje. Ẹ́ẹ̀. Lájẹrò ọba fi ìbẹ̀rù bójú kọ́ ọmọ tiẹ̀ mẹ́fà jù Ó fẹ́ síyẹ̀wò. protest wọn nù. Àjà jẹ́ Ah. ọ̀pọ̀ ọmọ ajẹrò mẹ́fẹ̀ẹ̀fà sínú. Yàsà. Káwá kún kùtùkùtù ká kún rọ̀lẹ́. Ikú ni ikú jẹ́. Ikú ìyálẹ̀ tàbí tọ̀sán garin. Ẹ́ẹ̀. Ká fọwọ́ rọrí kó àbí ká kú sójú ogun. Ẹ́ẹ̀. Á padà kú náà ni. Bẹ́ẹ̀ni náà. Kí wá ní làlẹ́ òfo. Kí ni ká kú? Kí ló dé kí là ń wáyé mọ̀yà fún. Lórí ẹsẹ̀ mẹ́fà Kí ló yìí. dé tá a fi ti kú sọ́kàn ká tó so nǹkan. Ẹ́ẹ̀. Tá a bá ń lo ipò tá a bá ń lo agbára. Tó bá tọ́mọ ní. Isiaka Abíọ́lá Ajímọ̀bí kì í ṣẹni ẹbí. Bẹ́ẹ̀ni náà. Dọ́sítmẹ̀n Pé kí ni pé ọjọ́ o? kò láǹfààní tó ṣe ìpínlẹ̀ Ọ̀yọ́ rárá. A máa ṣe rárá fún náà ni ò ṣe nǹkan kan lórí ipò. Bẹ́ẹ̀ni náà. Ṣé pàápàá náà lẹ́nìkan kan ò bẹ́nẹ́fìtì lára Ajímọ̀bí rí. Àlébù ẹ̀ gbogbo. He was only too aggressive in nature. Hey! And ẹnìkan kì í wáyé kó má lárùn kankan lára. Ọmọ bínú bí jù. Ìjà gbóró lárùn Òun Ìbàdàn. náà ló sì àfẹ́sì. Owó òde ń tọ̀yọ́ ilé. Hey! Kájà káfóró gbé ní tẹ̀gbá. Bá ti ṣe. Kábọ̀ni lóye ń tọ̀fà. Ah! Ilé jíjó làbùkù ìsẹ́yìn. Àwọn ọmọ ti dábọ̀ lé. Afẹnujúwe làrùn Ògbómọ̀ṣọ́. Ẹ̀hún ń bẹ̀ o. Má sùn mọ́tò ló bè kó jẹ́. Hey! A kì í wáyé àmọ́ lárùn Ó kankan ti lára. dandan ká ní. Kò sẹ́ni tí ò lábùkù nínú wa Ó ti rí lọ bí àkàndá. Ní ọ̀sẹ́nìkan tí ò kù sígbè kan láàrin wa. Ẹ́ẹ̀. Gbà tàbí sángẹ́lì. Lọ́jọ́ Olódùmarè. A lè pé tán. Bẹ́ẹ̀ni náà. Kẹ́nìkan má fi kó yọ ẹnikẹ́ni. Gbogbo wa là á. Ọkàn jẹ́ pé Kí ni ọjọ́? ẹ̀kọ́ pẹ̀lú wáàsí Wàásù àti wàásù. ìnìkú Ajímọ̀bí jẹ́ fún gbogbo wa. Lẹ́yìn náà gbọ́ Pé sí tá a bá wà nípò ká má sí polo. Ẹ́ẹ̀. Tá a bá ń bẹ nípò ká má ṣe bí Ọ̀ Ọlọ́run. nínú bẹ̀ Ká pẹ́. má tajà tán ká fọ́jà. Ẹ́ẹ̀. Ká má pọnmi tán dodo rú. Yóò kọ́ mẹ́lòmí. Ká má jẹun tán fún àwo tán garan. Ẹ̀wọ̀n. Ká má pòwe àwa ti gòkè odò. Ẹ́ẹ̀. Bá farabalẹ̀ jákọ́já. Ẹ̀ náà. Ìjà arántí ẹni tí ń bọ̀ lẹ́yìn.
orí bẹ́ẹ̀yàn tí ń bẹ níwájú bàbá bẹ̀jẹ́ ni àní rí bẹ́ẹ̀ dé ká so gbogbo nítorí ẹ̀yìn ọ̀la ká rántí ikú rántí àtúbọ̀tán kò dáa láti sọ ibi nípa ẹni tó ti kú bọ̀tì ó dáa láti ṣèṣirò kẹni tó kù láyé ó lè ba ìsúnra Mr. Constituted Authority was never a bad man but he ran a bad government. Ó dá gbogbo ìpínlẹ̀ Ọ̀yọ́ lẹ́bi pé wọ́n dìbò fún lẹ́ẹ̀kejì ó gbé ọ̀pọ̀ ìgbésẹ̀ tó dẹ̀ntì orúkọ rẹ̀ ọ̀rọ̀ àlùfàǹsá tí ó yẹ lẹ́nu aṣíwájú lára rẹ̀ ní gbégbé adé sórí àwọn ìjòyè Ìbàdàn kan láì ní àṣẹ àti ìfọwọ́sí Olúbàdàn nù kí lọ́kàn gómìnà lórí ọ̀rọ̀ oyè ọba jíjẹ ìlú ní píìkì ọba tí gómìnà ní kó fọwọ́ sí lásán ẹni tó yẹ kó ṣètò àlàáfíà ìní tó ń domi àlàáfíà ìlú àwọn òṣìṣẹ́ fẹ̀yìntì ìpínlẹ̀ Ọ̀yọ́ ò lè gbàgbé rẹ̀ àwọn òṣìṣẹ́ tí ń bẹ níbẹ̀ lọ́wọ́ ńkọ́ gbogbo ìpínlẹ̀ Ọ̀yọ́ lápapọ̀ àwọn akẹ́kọ̀ọ́ LAUTECH wọn ò lè gbàgbé Alhaji Mr. Constituted Authority Ajímọ̀bí ti Ládòkè Akíntọ́lá Yunifásítì fáìmọye oṣù ó sì lóun lè má ṣí padà bó bá wú òun ó ní káwọn akẹ́kọ̀ọ́ tàfẹ́nu wọn àtìgbà náà lẹ́sẹ̀ Ajímọ̀bí ti ń kọ́lẹ̀ nínú òṣèlú lẹ́yìn ẹ̀ ní ti Fresh FM rédíò Yínká Ayéfẹ́lẹ́ tó wó ń jọ sí ti fi ń pè Yínká Ayéfẹ́lẹ́ láàárọ̀ owó Fresh FM pẹ̀lú àṣìlò agbára ó ṣàtúnṣe ẹ̀ nígbà tójú rẹ̀ wálẹ̀ díẹ̀ lára tá a mọ̀ fi rántí Ajímọ̀bí lẹ́ẹ̀kọ̀ọ̀kan nù òkú Alhaji sẹ́nitọ̀ Isiaka Abiola Ajímọ̀bí kì í sòkú ọ̀fọ̀ ó yẹ ká dúpẹ́ ká sì bá àwọn mọ̀lẹ́bí ẹ̀ dúpẹ́ ni àbí ń bo làyàmọ́ pindé tí ò tí ì dé láyé ẹni kádàrá ní ọ̀dà tí ò tí ì dà lókè pẹ́ ọ wáyé ọ̀ráyé wá ó sì lápá sí ọ̀pọ̀ èèyàn ló fẹ́ lápá láì lápá wọ́n gbà pé èèyàn lápá kò lè lápá Abiola Ajímọ̀bí wáyé ó sì sáyé rẹ̀ ó gbìyànjú ó ṣe bí akọni ohun tó ti ṣe sílẹ̀ ò ní bàjẹ́ lágbára Ọlọ́run bá wa dìyàwó àtàwọn ọmọ Ajímọ̀bí mú ìrẹ́ lọ́kọ opó ìwọ nìyá àti bàbá fọmọ òrukàn wọ́n mú dópin Ọlọ́run ẹ̀yin Ìbàdàn mẹ́sì ọgọ́ gbogbo ẹ̀yin òṣìṣẹ́ fẹ̀yìntì ń bàdàn gbogbo ẹ̀yin akẹ́kọ̀ọ́ LAUTECH tí ìgbésẹ̀ Abiola Ajímọ̀bí kan Yínká Ayéfẹ́lẹ́ àti Fresh FM bàbá gbàgbé ọ̀rọ̀ àná ànírẹ́ nìkan àbá ṣeré ìjà foríjì Isiaka Abiola Ajímọ̀bí ìjà fi àṣìṣe rẹ̀ yá Ọlọ́run ká má yarú lára ọmọ àtìyàwó kí Ọlọ́run Allah kó lè pa àṣìṣe tiwa gan rẹ́ orí pé ẹlẹ́ṣẹ̀ ní gbogbo wa lójúmọ́ là ń tọrọ àforíjì lọ́wọ́ olùforí ẹ̀ṣẹ̀ jìjì sí Ọlọ́run who is Abiola Isiaka Ajímọ̀bí àbí ìṣeré Ìbàdàn lọ́jọ́ kẹrìndínlógún oṣù kejìlá ọdún 1949 oṣù díẹ̀ péréte lókù ó pé 70 years lókè pẹ̀ bàbá ẹ̀ ní jẹ́ sọ́ba lójú lóyè ńlá ni ní Royal Court nìbàdàn bá Ajímọ̀bí ti ṣe bàbá tiẹ̀ gan ọmọ ilé ìgbìmọ̀ aṣòfin ní ìyẹn ní Old Western Region ọkọ ẹ̀kan náà N.A. Ajímọ̀bí ó ti ṣe Minister of Works and Transport láyé Western Region bákan náà kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ ìkókó àná ń dàgbà ọwọ́ tẹ́tí Isiaka Abiola Ajímọ̀bí bẹ̀rẹ̀ iléèwé àkọ́bẹ̀rẹ̀ St. Patrick's Primary School tí ń bẹ lókè pàdé ńbàdàn lọ́lọ́ bọ̀tì ó parí ń bẹ̀ Ìbàdàn City Council Primary School ló ti parí ìyẹn lápẹ̀rẹ̀ kó tó lọ ilé ẹ̀kọ́ girama Lágelú Grammar School nìbàdàn lẹ́yìn ẹ̀ lọ́tẹ̀síwájú ẹ̀kọ́ ẹ̀ lọ sí United States of America tó ṣe Business Administration and Finance ní State University tó wà ní Buffalo ìyẹn ní New York lórílẹ̀‐èdè Amẹ́ríkà fakọyọ pẹ̀lú Bachelor of Science ọdún 1980 ló gbéyàwó pẹ̀lú awẹ́lẹ́wà pẹ̀lú ẹlẹ́jẹ̀ tútù òdòdó tó rẹwà Florence Ajímọ̀bí nǹkan mọ́ fọlọ́mọ o wọ́n wá bí ni ń wá gbà wọ́n bí ọmọ márùn-ún fúnra wọn Àbísọ́lá Kọ́lápọ̀kọ́lá Abímbọ́lá Ajímọ̀bí Abọ́lájí Ajímọ̀bí Àjíbọ́lá Ajímọ̀bí àti Ajíjọlá Olúwa Ajímọ̀bí gbogbo yín ojú bàbá yín lọ lágbára Ọlọ́run
abẹ́rẹ́ tí yóò gungi ọ̀gẹ̀dẹ̀ yìí kan náà gbọ́dọ̀ mú sásà tó short cut to success ju iṣẹ́ àṣekára lọ. Abíọ́lá Ajímọ̀bí kì í ṣe ọ̀lẹ látilẹ̀ akíkanjú ọkùnrin gbàngbàngbàn ni ọkùnrin gbàngbàngbàn bí ọ̀nà yìí ń kàngàn. mo rí kí n tó sọ wípé ó wáyé ó ráyé wá ó sì lápá gbọ́ ìtòsí yẹni. Abíọ́lá Ajímọ̀bí ni managing director chief executive officer fún National Oil and Chemical Marketing Company tẹ́lẹ̀ ó kò ní oil sector after 26 good years ìyẹn lọ́dún 2002 lẹ́yìn lọ contest tó sì wọlé senator sí Ọ̀yọ́ South Senatorial District ìyẹn lọ́dún 2003 lábẹ́ ẹgbẹ́ òṣèlú Alliance for Democracy ó du ipò gómìnà lọ́dún 2007 lábẹ́ ẹgbẹ́ òṣèlú All Nigerian People's Party ANPP ṣùgbọ́n kò wọlé bẹ́sí bá dání àtúngùn ó rí contest lọ́dún 2011 wọlé bẹ́ẹ̀ ló fìtàn balẹ̀ lẹ́yìn ọdún mẹ́rin gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ àkọ́kọ́ tí wọ́n tún dìbò fún lẹ́ẹ̀kejì ó fẹ́ ṣe sẹ́nétọ̀ ní 2019 wọ́n kádàrá kọ̀ ó ní èyí tó ti ṣe náà tó ó tó fi kó fìdí rẹmi sọ́wọ́ Kọ́lá Balógun láti inú ẹgbẹ́ òṣèlú PDP ní Ọ̀yọ́ South Senatorial District àfi bí kòkòrò ṣe já gbádùn ọbẹ̀ tó kó coronavirus ló dé tó lóhun ọmọ olówó yàtọ̀ COVID-19 ló rán Abíọ́lá Ajímọ̀bí sọ́run àṣàntì lójijì la gbọ́ pé ó ní COVID-19 ẹ̀rù bà mí ńgbà tí mo gbọ́ pé wà ní kómà lọ́sẹ̀ tó lọ láti bẹ̀rẹ̀ sí ní gbọ́ ìròyìn ikú Ajímọ̀bí kí Bọ́lájí Túnjí ó tó jáde pé kò kú o bó ṣe jẹ́ pé ìròyìn tó tẹ Ìmí Àkàndá lọ́wọ́ from reliable source lọ́sẹ̀ tó kọjá sọ pé Abíọ́lá Ajímọ̀bí ti kú látọ̀sẹ̀ tó lọ ṣùgbọ́n wọn kàn tí ìyọ́pọ̀ lára life support machine yẹn ní First Cardiology Hospital Ìkòyí Lagos that is Arantanwe UCH ní best hospital ní Áfíríkà tẹ́lẹ̀ gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ fún ọdún 8 síìkì wọn ò lè gbé lọ sí UCH kẹ́lẹ́ ẹ̀yìn wọn jẹ́ sí àmúrelé fún ẹ̀yìn olóṣèlú àtàdárí wa ẹ̀yìn ọba ní kàméjì yóò fi kan síra ẹ̀ Isiaka Abíọ́lá Ajímọ̀bí kú at the age of 70 years ẹ̀jẹ̀ fún onígbèfé tí ń bẹ̀rẹ̀ à gómìnà Ṣèyí Mákindé ọ̀rọ̀ ẹgbẹ́ òṣèlú kọ́ lèyí tó délẹ̀ yìí ó tún pókan rẹ̀ ẹ̀jẹ̀ àgbà pé gbogbo wa ní jọ ń pa ẹni tọ́kàn nìyí àṣìṣe ò ní bá ọ̀pá wọ́pọ̀ sí nínú ìjọba tí sábàbí ni kú Ajímọ̀bí bí torí àwọn èèyàn kan ní torí pé ó ti fi ẹnu sọ fúnra ẹ̀ pé tí òun bá ti pé 70 years ní kó ń gbọ́n máa lọ ọ̀rọ̀ ọlọ́rọ̀ kì í dùn lẹ́nu mi Àkàndá alóró ọ̀rọ̀ lẹ́nu bíi tẹ́jú kó tó di pé ń ó kéde ọ̀rọ̀ mi bá gbọ́ ẹgbọ́ lẹ́nu Ajímọ̀bí fúnra ẹ̀. máa ń sọ fún Ọlọ́run pé tí n bá ti 70 ó ti tó dáàdì mi náà ó kù díẹ̀ kan 70 ó kù oṣù méjì náà kú ọlọ́jọ́ dé mo wá máa ń sọ pé tèmi bá tiẹ̀ lè 70 bíi dáàdì mi ó ti tó ṣe rí gbà tí 70 ó dé tí mo rí mùdùnmùdùn nǹkan ṣe ń lọ ilé ayé mo wá tún sọ fọ́lọ́run pé Ọlọ́run 70 kéré pọ̀. Solution and Peace Properties in conjunction with Agri Investment Limited. ká sọ̀rọ̀ ká bá bẹ́ẹ̀ ni yọmọ ènìyàn Solution and Peace Properties in conjunction with Agri Investment Limited property developers tọmọ ojúlẹ̀gà ilẹ̀ títà ilé kíkọ́ àti ilé títà gẹ́gẹ́ bá a ti mọ̀ pé ilé àti ilé máa appreciate sí lójoojúmọ́ ni owó àwọn ilé àti ilé wọn kan ti gbẹnu sókè Treasure Island Estate Mòwe Ọ̀fadà 2-bedroom bungalow ó ti kúrò ní 6 million naira ó ti di 6.5 million naira bákan náà ní 3-bedroom bungalow ó ti kúrò ní 8.5 million naira ó ti di 9.5 million naira plot ilẹ̀ kan ní Mòwe Ọ̀fadà ti kò ní 1.5 million naira ó ti di 2 million naira àwọn ilé àti ilé wọn tó kù sí wà bó ṣe wà Treasure Island Estate ní Sàgótẹ̀dó ní dojúkọ Shoprite gangan 26,000 naira per square meter pẹ̀lú àǹfààní ìsan díẹ̀díẹ̀ Go City Phase 1 Ìbẹ̀jùlẹ́kì 2.5 million naira Go City Phase 2 Ìbẹ̀jùlẹ́kì 1.8 million naira ní plọ̀tì kan ra plọ̀tì 5 kó gba plọ̀tì kan lọ́fẹ̀ẹ́ sí lójú ẹsẹ̀ àwọn náà ló ní Beachwood Estate ní Lákwẹ́ area Treasure Island Estate ń bẹ ní Àgbárá Ìgbẹ̀sà Àgbárá Alákùtì Ṣàpàtì Mòṣowó ní Lákwẹ́
Mọ̀wé, Lẹ́kí, Àjà, Àwòyàyà, Abúlé Àdó, Ìpájà, Festac Town, Badagry, Òwèrè àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Akview Investment Limited, your friendly realtor, is offering juicy landed properties again on Treasure Island Estate at Songotedo, opposite ShopRite, Mowe and Ofada in Ogun State. There are plots of land, 2 and 3 bedroom bungalows, 3 and 4 bedroom duplexes with affordable payment plan. Outright payment attracts 10% discount. Treasure Island Estates are located in serene neighborhood with security, good road network, electricity, and recreation center. Free inspection is available on Fridays and Saturdays of the week. Ẹ pè Mr. Olúṣọlá sórí +234 803 940 6444 +234 803 940 6444 àti +234 908 5151 587 +234 908 5151 587. Solution and Peace Properties in conjunction with Akview Investment Limited lóní àníṣin kọ́kọ́rọ́ kú o. ní fàájì kẹlẹlẹ kẹlẹlẹ èrè ẹ bá mi ká lọ fi gbádùn ṣayọ̀ nílé ìtura tó bá fẹ́ First View Hotel àwa ń lọ. First View Hotel àlìjáná orí ilẹ̀ ni mo lè fọwọ́ ẹ̀sọ̀ yà fún gbogbo ẹ̀yin arìnrìn àjò tàbí lẹ́yìn iṣẹ́ òjò tẹ́ fẹ́ fara nísinmi. First View Hotel ni ẹ máa bọ̀ wá. Àwọn òṣìṣẹ́ wọn máa ṣe yín ní máa wọlé káàbọ̀ pẹ̀lú ẹ̀rín músẹ́. Enjoy the VIP privileges pẹ̀lú àwọn yàrá oríṣiríṣi pẹ̀lú ọyẹ́ ẹnu ẹ̀ tí ń kúrìrì. Cheap and affordable budget hotel rooms for your needs. Executive rooms wọn lé ńlẹ̀. Business rooms wọn ò lẹ́lẹ́gbẹ́. Luxury rooms wọn kọjá bẹ́ẹ̀. Elegant finishes with jacuzzi, fully furnished to keep you convenient with Rusan music amplifier. First View Hotel, maximum security ń bẹ pẹ̀lú CCTV cameras. Generator ń bẹ nílẹ̀ ní sẹpẹ́. nígbàkúùgbà tí iná ọba bá lọ. Unlimited international calls to about 68 countries around the world. ẹ wo ẹ má jẹ́ n sọ̀rọ̀ jù. gan ni yá fi dé ìròyìn ọ̀tá fojúbà. First View Luxury Hotel wà ní #1 Adeniran Bamisile Street, First Estate, off Raji Rasaki Road, Amuwo Ọ̀dọ̀fẹ́, Lagos State. Telephone number wọn ni +234 807 578 7135 +234 807 578 7135 tàbí kẹ́ ẹ pè mọ́nìjà wọn sórí +234 803 405 1725 +234 803 405 1725 tàbí kẹ́ ẹ kàn sí wẹ́bsáìtì wọn www.firstviewhotel.com. First View Hotel ìgbádùn pẹ̀mẹ́rin síbi kan ju bẹ̀kan lọ lọ́ngbọ́n. Ẹ láìkì péjì mi lórí Facebook Àkàndá Ọ̀rọ̀ Àwíkóńkó. Ẹ subscribe sí YouTube channel mi Àkàndá Ọ̀rọ̀ Àwíkóńkó. Èyí tẹ́ bá ní nǹkan pàtàkì tẹ́ fẹ́ bá mi sọ, ẹ jẹ́ á sọ̀rọ̀ lórí WhatsApp +1 937 969 0257 +1 937 969 0257. Ó ṣeé ṣe kẹ́ ẹ rí GoFundMe kan lórí àwọn social media platform mi ìyẹn fún gbígbé àṣà ilẹ̀ Yorùbá lárugẹ. ẹ̀yin náà gbìyànjú gẹ́gẹ́ bí ojúlówó ọmọ ọkọ Yorùbá láti gbọ́nwọ́ sí i. ìdí ni pé akíkanjú kan ò lè dógun sẹ́ bí ọ̀bá sáláàtì lẹ́yìn fún ijó àjùmọ̀jó ní gbáyé. kíkọ́ni ijó ànìkànjó kọ́ni lẹ́sẹ̀. bájá bá lẹ́ni lẹ́yìn yóò kó du ọ̀yà. bólógìnní bá lẹ́ni lẹ́yìn yóò pọ̀ bọ́. a fẹ́ ṣe ìwádìí, a fẹ́ fìdí ìtàn Yorùbá múlẹ̀ láti ìlójú ìlú, láti ìletò sí ìletò, fífi ẹsẹ̀ ìtàn ìlú mọ́lẹ̀, àṣà àti ìṣe wọn pẹ̀lú èdè wọn. ẹ tún lè já sọ̀rọ̀ lórí WhatsApp nípa ẹ̀ +1 937 969 0257 +1 937 969 0257. orílẹ̀-èdè Yorùbá ò ní dàrú, ìlú ẹnìkọ̀ọ̀kan wa yóò tòrò mẹ́nẹ́mẹ́nẹ́. àjùwà ṣe o.